Nàìjíríà. Ìlú Nàìjíríà ìbọ̀lẹ̀ ń bá lọ ìbọ̀lẹ̀ bẹ́ẹ̀ tì dé ìbọ̀lẹ̀ bẹ́ẹ̀ bá dé ọ̀kan là ń para wa lọ́wọ́ ìlànà Fúlàní lọ kákàlùkù mọ́ yìí. Èmi ti yá agbọ́n ń lo oko kan jò ní èmi náà yá gbé kinní dání. Bẹ́ẹ̀ ni ń wọ̀ tún ń wò sí báyìí ni ń bá eré èèyàn ń wọ́n rìlíìsì ni. Nbí tẹ́ fẹ́ bá Nàìjíríà dénú kálukú ọmọ á níbọn lọ́wọ́ ṣé tẹ́ fẹ́ bá Nàìjíríà dénú kálukú ọmọ á níbọn lé ntọ́ba ti mú Fúlàní tí ń da màálù tí wọ́n ń gbé AK kọ́rùn ẹ wo orílẹ̀-èdè Nàìjíríà Fúlàní ń da màálù ntá ọmọ Fúlàní mọ̀ ńlọ̀pá ńjẹ́ olówó adébi kí Fúlàní wọ́n wá gbé AK-47 ọ̀hún fi ń da màálù mẹ́bàá wá jẹ́ tí wọ́n bọ́nu okoroko tí wọ́n jẹ́ tí wọ́n bá wá ní torí Ọlọ́run Fúlàní o sì wá ṣe báyìí yóò ní tí ìwọ bá sá èmi ọ̀pá ìwọ yóò pa lóyún o wọ́n wá káwọn míì mọ́nú oko wọ́n dúnbú wọn ẹ wọ ọmọ Nàìjíríà wọ́n káwọn míì mọ́nú ahéré wọn wọ́n tẹ̀ ṣiṣẹ́ tí wọ́n ń sinmi lọ́wọ́ nú ahéré wọ́n sì dúnbú wọn ẹ wọ Nàìjíríà ẹ̀yin aláṣẹ Nàìjíríà ìbọ̀lẹ̀ fojú sí ọmọ Nàìjíríà ìbọ̀lẹ̀ fojú sí ẹnu yín ò tún wá ní kò bàbá tún wá rẹ́nìkan tí ó gbìjà wá pé ó tó gẹ́sẹ̀ pípa tẹ̀ ń pa wáyé tó gẹ́sẹ̀ ẹ̀ tún wá pé wọ́n máa mú yìí ń wá òun yà ya wèrè mọ́ wọn lọ́wọ́ bẹ́ẹ̀ bá ti ṣe wọn bẹ́ẹ̀ ọmọ tóun ní oògùn wọ́n pa pírẹ́sidẹ́ǹtì mi oyin ní ọ̀tá pa. ẹgbọ́n àbẹ́ ẹ̀gbọ́ ibi tá a gbin igi sí igi ń wù níbẹ̀ fọlọ́run sọ́nìgì tiwa ẹ̀dá ẹ̀yẹ sáré ka ibi tá ọmọ Yorùbá ẹ kú dédé àsìkò yìí ẹ káalẹ́ ẹ káàárọ̀ ẹ káàsán tó bá jẹ́ mùsùlùmí ni mo ní sàlámù alẹ́kùn wàràmọ́túlá rabarakatu tahala bẹ́ẹ̀ bá jẹ́ kìrìsìtẹ́nì mo ní báwo náà ṣe ń kí kìrìsìtẹ́nì aleluya o àbí ẹ̀yin bàbá wa nínú ilé onílé ìyá àgò kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ igi mọ́ ẹlẹ́dẹ̀ ó ń wọnú ọgbà àtàwọn ti ń sọ nígbà kan rí pé àgbúrò àwọn àfáà ńlá kí wọ́n dá sọ̀rọ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà àní kí wọ́n dá sí ọ̀rọ̀ òmìnira orílẹ̀-èdè Yorùbá ẹ wo bí ẹ má jẹ́ tàn yín tí bàbá tí mo gbé wá lónìí yìí ẹ ti mọ̀ yìí pé Jagunlabi Pankopi ẹni asọ̀rọ̀ má dànù ìyẹn mo ń sọ̀rọ̀ nípa Buhari ọmọ Musa ó ti sọrú ọ̀rọ̀ yìí ń gbà kan rí àmọ́ eléyìí tún yàtọ̀ látàrí pé bí olóyè Sunday Adéyẹmọ ṣe ń lọ káàkiri sọ́dọ̀ àwọn ọba àwọn àáfàá eléyìí yarí tán wọ́n ní báwo lẹ ṣe ṣe nǹkan kan mímí kan ò gbọ́dọ̀ mì ọmọ Adéyẹmọ o èmi náà wá wò ó pé tó etí èmi nìkan kọ́ ní ọ̀gbẹ́lẹ̀ yìí ó ṣẹ̀ṣẹ̀ jáde ní fresh and fresh ọmọ Yorùbá ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ síwájú mò ń bọ̀ ń bá padà dé àtùmá wá yìnbọn ọ̀rọ̀ òun rèé ẹ̀ ṣó ń bẹ̀. Nàìjíríà. Ìlú Nàìjíríà ìbọ̀lẹ̀ ń bá lọ ìbọ̀lẹ̀ bẹ́ẹ̀ tì dé ìbọ̀lẹ̀ bẹ́ẹ̀ bá dé ọ̀kan là ń para wa lọ́wọ́ ìlànà Fúlàní lọ kákàlùkù mọ́ yìí. Èmi ti yá agbọ́n ń lo oko kan jò ní èmi náà yá gbé kinní dání. Bẹ́ẹ̀ ni ń wọ̀ tún ń wò sí báyìí ni ń bá eré èèyàn ń wọ́n rìlíìsì ni. Nbí tẹ́ fẹ́ bá Nàìjíríà dénú kálukú ọmọ á níbọn lọ́wọ́ ṣé tẹ́ fẹ́ bá Nàìjíríà dénú kálukú ọmọ á níbọn lé ntọ́ba ti mú Fúlàní tí ń da màálù tí wọ́n ń gbé AK kọ́rùn ẹ wo orílẹ̀-èdè Nàìjíríà Fúlàní ń da màálù ntá ọmọ Fúlàní mọ̀ ńlọ̀pá ńjẹ́ olówó adébi kí Fúlàní wọ́n wá gbé AK-47 ọ̀hún fi ń da màálù mẹ́bàá wá jẹ́ tí wọ́n bọ́nu okoroko tí wọ́n jẹ́ tí wọ́n bá wá ní torí Ọlọ́run Fúlàní o sì wá ṣe báyìí yóò ní tí ìwọ bá sá èmi ọ̀pá ìwọ yóò pa lóyún o wọ́n wá káwọn míì mọ́nú oko wọ́n dúnbú wọn ẹ wọ ọmọ Nàìjíríà wọ́n káwọn míì mọ́nú ahéré wọn wọ́n tẹ̀ ṣiṣẹ́ tí wọ́n ń sinmi lọ́wọ́ nú ahéré wọ́n sì dúnbú wọn ẹ wọ Nàìjíríà ẹ̀yin aláṣẹ Nàìjíríà ìbọ̀lẹ̀ fojú sí ọmọ Nàìjíríà ìbọ̀lẹ̀ fojú sí ẹnu yín ò tún wá ní kò
bàbá tún wá rẹ́ nìkan tí ó gbìjà wá pé ó tó gẹ́sẹ̀ pípa tẹ̀ ń pa wá yìí tó gẹ́sẹ̀ ẹ̀ tún wá pé wọ́n máa mú yìí ń wá òun yà ya wèrè mọ́ wọn lọ́wọ́ bẹ́ẹ̀ bá ti ṣe wọn bẹ́ẹ̀ ọmọ tóun ní oògùn wọ́n pa pírẹ́sidẹ́ǹtì mi oyin ni ọ̀tá pa. Nàìjíríà. ẹ̀yin sínétọ̀. lọ́nà àṣùròbìlà fìkìrì. ẹ̀yin ọmọ Nàìjíríà tẹ́ ẹgbẹ́ gbára dání ẹ̀sìn fura. ẹ̀yin ọmọ Nàìjíríà tí wọ́n fi yín jọ lórí ẹ̀sìn fura. ọmọ Nàìjíríà tẹ́ ń lọ tilẹ̀ ẹ̀rọ tí wọ́n ń pẹ́ yìí nìkan ni ẹ̀yin lẹ lóògùn ẹ̀yin lẹ ní kíni ẹ̀sìn fura. àfọwọ́sowọ́pọ̀ ni bọ́ ọ bá lóògùn tán bá wá ká ọmọ ń kọ́ èèyàn oògùn rẹ ò lè mú gbogbo wa táwa mí báyìí ó ń dè rẹ níbi tó lè ṣiṣẹ́ dé ẹ wá fura kẹtàkàkà kẹrònú ẹ má lọ ọ̀dọ̀ ọmọ ọ̀hún bẹ́ẹ̀ bá lọ ọ̀dọ̀ rẹ̀ ní sókà oyin ọ̀tá yín pa. Nàìjíríà. ẹ̀yin aláṣọ dúdú mo sọ fún yín ẹ má lọ ọ̀dọ̀ Sunday oyin ọ̀tá yín. lọ́nà àkìlóbìlà nàfọ̀ ẹ̀yin aláṣọ ògiri mo sọ fún yín ọ̀rọ̀ ọ̀bọ̀n kọ́ ọ̀rọ̀ settlement ńlọrọ̀ yìí bẹ́ẹ̀ bá wọlé tọ̀ Sunday ẹ̀ ya wèrè ní. Nàìjíríà. Sunday òdúró lásán gbogbo nǹkan ló ní lọ́wọ́ ẹ̀rí tó bá wẹ̀wù tán yà yóò ṣe kangu yà yóò ṣe kangu bí ẹ bá bí yín dá ẹ wọlé tọ̀ Sunday. Nàìjíríà. aníbàmájàlè ní ti Sunday yìí akọni ni a ní ọ̀rọ̀ pé mọ̀ pa wá ó tó gẹ́ ẹ̀yin kan wà lè ṣe yíhun ẹ wá wà nulẹ̀ ẹ̀ ń wí rédèrèdè kí wọ́n mú ni kí wọ́n mú ta ni wàláyé ọlọ́wọ́n wọlé erigun mẹ́rẹ̀ẹ̀rin ayé yìí yóò wọlé ẹni ó gbà pọ́lọ́hún bẹ yóò sì wọlé ẹni tó gbà pé tí ò tiẹ̀ gbà pọ́lọ́hún bẹ ebe ẹ̀dá ọlọ́run ni ọwọ́ yín ò ní tẹ̀. àmín. ọwọ́ yín ò ní tẹ̀ wọn fẹ́ dákọ̀ ohun tán ni ẹ bá ti ní Sunday wo máa ṣe mo rò pé yín dàrú ebi Sunday tàdúgbò tiwa lèmi ń wí. bẹ́ẹ̀ bá wá ní bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ojú kọ́ èmi ò bẹ̀rù ẹnìkan lórí iṣẹ́ ọlọ́run ẹ má dọ́dọ̀ Sunday Igboho ẹni délé. Nàìjíríà. abáyàyà Adamallahu hayatakum. Nàìjíríà ẹ dákun ẹ kàn sára sọlọ́run pé Allahu Akbar. Allahu Akbar. ẹ tún wí kan sí. Allahu Akbar. mo fẹ́ kẹ́ ẹ wí ẹ̀ lẹ́ẹ̀kẹta bí kọ́lọ́hún dá wa lóhùn. Allah. ẹ káàbọ̀ padà tí wọ́n bá sọ wípé omi ni ó ṣẹja jiná èmi ò ní gbà máa sọ pé rọ́ bí wọ́n bá sọ pé rú àwọn àáfàá yìí ni wọ́n gbà fólóyè Sunday Adéyẹmọ ni wọ́n gbà tí wọ́n sì gbà láti jìjà òmìnira pẹ̀lú ìran Yorùbá màá ní láyéláyé sáàbàdà ṣerú àwọn bàbá wa Buhari ọmọ Musa Ìtakúrè àwọn ni wọ́n sọ wípé tó lóòótọ́ lòmìnira dáa fún gbogbo èèyàn fúnra Yorùbá tí wọ́n máa sọ̀rọ̀ nípa olóyè Sunday Adéyẹmọ wípé tó kékeré kọ́ ṣé ẹ fẹ́ sọ fún wa pé ẹ̀yin àáfàá oníṣòkòtò pépèpé ẹ̀yin àáfàá oní tẹ́ ẹ ní Islam country lẹ́ ń fẹ́ tẹ́ ẹ pé Sunday lólóògùn ṣé ẹ mọ Kùránì ju bàbá yìí lọ àbádìítì lẹmọ tó jù ú lọ nínú ká ló kọ ká lówó ká lókìkí ká lọ́pọlọ ọ̀gá ní Buhari ọmọ Musa Shehu tó ṣe ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì jẹ́ nǹkan kan lẹ̀ ń bọ́ sórí social media gbé mi síta ẹ̀yin náà bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí ìkìlọ̀ ńlá fún gbogbo ìjọba Nàìjíríà lórí ọ̀rọ̀ olóyè Sunday Adéyẹmọ so àṣé ohun tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí àṣódọ́dọ̀ àwọn àáfàá náà ó dọ́dọ̀ àwọn bàbá wa náà àbí òun lẹ́sà ti gbọ́ lẹ́nu bàbá yìí ẹ gbọ́ bó ṣe sọ pé àwọn bàbá wa ò lè rìn mọ́ àyín tẹ́ ẹ bá ń lọ ìgboro bí ẹ ṣe ń gbọ́ mi lónìí ẹ ṣe ọmọ Yorùbá bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ máa bá mi pín orílẹ̀-èdè Yorùbá lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ yìí ẹ̀yin tẹ́ ẹ bá ń jáde
ẹ rí i pé ìlú tẹ́ ti lè bá aṣọ tuntun ní ìsín ẹ̀hún ni kẹ́ ẹ máa bá bí irú Èkó, Ìbàdàn, Abẹ́òkúta. Kí nìdí? Torí pé aṣọ oko àwọn àgbẹ̀ tiwa ò tí ì jáde, tàwọn tó wà nílẹ̀ Haúsá lọ́hùn ló ń jáde. Kí nìdí? Àwọn Fúlàní bí wọ́n ti jẹ gbogbo oko tàwọn bàbá wa lọ tán, wọn ò lè rìn kí wọ́n yẹn fa dánú oko. Ẹ̀yin gómìnà, ara wo lẹ̀ ń dá, ipa wo lẹ̀ ń kó, níbo gan-an là ń lọ? Adẹ̀wà wí tán tà wí tán, a rí nínú àwọn ọmọ Yorùbá tí wọ́n pariwo pé ibi tẹ́ bá dé yìí àwọn ọ̀fẹ́ kinní kan, tí wọ́n ń bú àwọn tó ń jìjàgbara. Lóòótọ́ kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe tí ìdílé kan bá ń tòrò, ọmọ àlè ibẹ̀ ní ìdàgbà. Àwa ti gbà páwọn ọmọ àlè tiwa ní tá a máa mánéèjì, àmọ́ ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Ẹ gbọ́ nǹkan tí bàbá yìí sọ, wípé kí fún ìjọba Nàìjíríà ó lè gbọ́. Ọ̀rọ̀ tó bá ti jáde, ikú tó bá ti jáde ti kúrò láì wò ó, tó ti jáde tó dọ́rọ̀ ọwọ́ àwa yìí. Ẹ gbọ́ nǹkan tó sọ, ẹ gbọ́, kò fẹnu bọlẹ̀ sọ ọ́. Ọ sọ ọ́ títí tí ọ sọ ọ́ débi kọ́ làákọ̀ mọ́ lórí pé Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Bẹ́ẹ̀ àwọn àfáà ti wà tí wọ́n tún kà á jáde nínú Àlùkùránì bí òjíṣẹ́ ńlá Muhammadu sallallahu alaihi wasallam bó ṣe jìjà agbára fún àwọn ọ̀ràn ẹ̀. Tẹ́yìn aláàfáà kan wá jáde, ẹ̀yin pásítọ̀ kan, àwọn tó rà àfáà nìkan kọ́, àti rí pásítọ̀ tó jáde, ìyẹn tiẹ̀ gbogbo wa láti mọ̀ ọ́. Ó máa ń fẹ́ fi pásítọ̀ ẹgbẹ́ ẹ̀ gòkè torí pé òní wàásù tó fẹ́ sọ. Bẹ́ẹ̀ kò rí ìran ọ̀run kankan rí débi pé yóò rí wàásù tó lè sọ. Ó wá nígbàgbọ́ nù kó mú pásítọ̀ kan kó forí wọn gbára wọn, kó sọ̀rọ̀ wọn, bóyá àwọn èèyàn máa wò ó. Ẹjẹ́ ó yé pé ìgbà díẹ̀ ni. A lè ní káyan fada nílẹ̀ bàbá wa mọ́. Ẹ̀yin aláàfáà tó kù, bí bàbá yìí ṣe pariwo yìí, kí lẹ̀yin dúró mú? Ẹ̀yin náà ẹjẹ́ àjọ pawọ́pọ̀ kájọ ké síjọba pé tó ibi tá a bá dé yìí àfẹ́ bẹ́ẹ̀ mọ́. Ẹ jẹ́ kí ọwọ́ yí padà, pàápàá lásìkò tí Bọ́lá Ahmed Aṣíwájú wà ń bẹ̀ yìí, wípé tó ń bi tá a fẹ́ bẹ́ẹ̀ mọ́, báyìí la ṣe fẹ́ nǹkan wa, tó sì dá mi lójú pé ọba òkè ó sì gbà fún wa. Àbẹ́ẹ̀ mọ̀ ọmọ Yorùbá pé bí olóyè bàbá wa olóyè Sunday Adéyẹmọ àti bàbá wa Professor Bánjí Akíntóyè pẹ̀lú ọpọlọ àgbàlagbà bí wọ́n ṣe ń gbé e kalẹ̀ fún wa, ẹ jẹ́ á ṣe bẹ́ẹ̀. Àbẹ́yìn òròpó lè wọ́ọ̀kù, ó ṣiṣẹ́ jìnnà jù. Wípé òmìnira orílẹ̀-èdè Yorùbá dandan ni. Ẹ gbọ́, ẹ̀yin tẹ́ ń ṣe rálì, àwa tá à ń pariwo ẹ̀, má sọ pé a ti ṣe é rí, a ti ṣe ń gbọ́ bẹ̀rẹ̀ irọ́ o. Ẹ tún máa repeat ẹ̀, máa ṣe láàrin ara yín. Awareness láti ń create fún àwọn èèyàn. Kí àwọn èèyàn lè túbọ̀ máa mọ̀ pé àwa kan dìde pé tó a fẹ́ bọ́, gbogbo ìran Yorùbá ló sì fẹ́ bọ́ kó olùkọ́ ẹrú. Ẹ máa kọ síbẹ̀, freedom for Yorùbá nation, freedom for olóyè Sunday Adéyẹmọ, orílẹ̀-èdè Yorùbá no going back ní kíákíá ni. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo ẹ̀yin àfáà, ẹ̀yin pásítọ̀ tẹ́ ẹ dúró tì wá, àtàwọn bàbá wa náà, ní bàbá wa ẹlẹ́sìn àbáláyé tẹ́ ẹ dúró tán. Ẹ ní ṣubú dànù. Òmìnira orílẹ̀-èdè Yorùbá ojú gbogbo wa ni ó ṣe lágbára lọ́wọ́ Ọlọ́run. Ẹ ṣé o, a tún pàdé, ó dàbọ̀ náà.